In a blood in my head. Ode ami manche mamimba. Ingani awola wobo she wombo she. Hey,
Yesu,
Come on.
Now, tell what way. Now, even if you be a now, whatever was here, I bet. Now, whatever be a what kind of I get what you know. I'm
nítorí mo gẹ iṣu ìgbà mo fẹ́ gẹ́ wọ̀ nígbà lágẹ̀ níbi ìbí ọ̀sán náà ìgbà ní ẹgbẹ́ nígbà tí ṣe mú ọ̀yẹ̀wò wẹ́ẹ̀gẹ̀ jẹ́lẹ̀ ní wọ̀ lágẹ̀ nínú náà wọ̀ ta lórí ọ̀rẹ́ wọ̀ yóò yóò fọ̀ ìfẹ́ ọ̀gá ní kọ̀ọ̀pẹ́ yóò lọ́wọ́ ní káńtì nínú bẹ́ẹ̀ ní ọ̀gá mi àti àyè ọ̀pẹ́ dá bí ẹ̀ bí ọ̀pẹ́ ní ẹgbẹ́ ìgbẹ̀lẹ̀ láti ẹgbẹ́ ìgbà sí ẹgbẹ́ ní káyé ní ìfowópamọ́ ọ̀pẹ́ lágbẹ̀lẹ̀ wọn nítorí ọ̀gbẹ́ ẹ̀yìn ní agbègbè ní ìwọ̀lú ọ̀nà ẹgbẹ́ bẹ́ẹ̀ sí ẹ̀fìn ìyẹn ní àmì kòtòkó ẹ̀ ti ń lù ìwọ̀n nítorí ọmọ pé ìgbẹ́ máa jà fún mi lẹ́kọ̀ọ́ fún mi ẹ̀kọ́ ní ọ̀nà àti ẹ̀yìn ọmọ bí ẹ̀kẹ́ fún mi kó ní àmẹ́bà nínú àbúgbà wá gẹ́gẹ́ bí yẹ gẹ̀rẹ́ mọ́ mi ìgbà ní kàfí wà. Ayẹ̀bẹ̀ ń gbà kẹ̀kà nípa ọ̀dọ̀ ọ̀bá náà gẹ̀. Ìwà náà bẹ̀lẹ̀ ẹ̀ pé kòwé ìtumọ̀ ní ọjọ́ àbíyẹ̀ ìwà náà bá jẹ́ ètò nígbà bá lọ láàrùn ilé ìgbé ayẹ̀bẹ̀ ń wọ̀ bẹ̀rẹ̀ àrùn àbẹ̀lẹ̀ kẹ̀kẹ́ tẹ̀ sọ́mù ìlò láti ẹ̀rù náà yẹ ìwà ní oṣù àbẹ̀lẹ̀ yọ àtúnwà ìfẹ́ ayẹ̀ ìdásàrí lẹ́lẹ̀ ní ẹ̀nà àdúgbò. Gbogbo olùkọ́ ní kẹ́ owó wọlé bàbá mi kẹ́ pàmò ẹ̀ pàmò lẹ́ẹ̀ sáàmù ẹ̀ lẹ́yìn gbogbo olùkọ́ alẹ́ ti níbẹ̀ kẹ́ pàmò ẹ̀ pàmò kẹ́lẹ̀ kẹ́ pàmò ẹ̀ pàmò lọ́rọ́ ní ti ọ̀sùn lé àgbẹ̀wá náà ti ọ̀rọ̀ lẹ́yìn gbogbo olùkọ́ akẹ́kẹ́ rí ẹ̀ pé ìfẹ́ ìfẹ́ wọn dàgbà ọ̀sẹ̀ wọ́n ti lè jà ìjọba lè jà tó gbé pàmò ẹ̀ ṣé gbé pàmò wọ́n ti àdúgbò yẹn ní wọ́n ní wọ́n gbà jẹ́ oríṣiríṣi jẹ́ ní ìbá àti wọ̀nyí nípa àdúgbò yẹn bá yẹn. Mene onto wona ke kenye ya ke gwa obinu ko ni lala ko te o ni la o ba jo la te o oji ja
The enemy generally was someone that we ever was happy. She may be a before be a woman, go to a book where then I go. She fan Piami Sunny. We were for like one of our wife. Yeah. As I don't know, come out of the show. I about you. Yes, I know what way. Now, the fact that he not be more he didn't take him out of it. One man will be a work house. If we do he talk a Sunday papa. He says, when he was to okay, we need at the job of job. A time on a Josh. So we see a lady be fair. We want that was not possible. So the mafia who need back and they have a go to make a social. I don't want to go to finally, I get one papa to share with me. I mean, vision for me, power. I can affine. Track and Baffy, we share it. You will be over here, you are African. You are going now, what I mean by now. We were affine, even you were best for you. What do you mean? What's the affine? Ẹ̀jẹ̀ bí àná ọ̀gá ṣe àfihàn náà níbi ìtìmọ̀ ọ̀bẹ ọ̀pẹ̀lẹ̀ ìdókòwò náà wọ́n á jẹ́ fẹ́ ẹ̀jẹ̀ ìwọ́n sẹ́ áfíríkà ẹ̀jẹ̀ bàbí ẹ̀ ẹ̀jẹ̀ dẹ̀ tẹ̀jẹ̀ bá náà kẹ́sì níbi pápá ìlú ọ̀kẹ́ ṣe wọ̀ fẹ́ẹ́ kékeré wọn ní pa níwọ̀n gba fẹ́ẹ́ ṣe. Ọ̀fọ̀ àlẹ́ ìṣọ́ á ní ọtí ènìyàn ọkọ̀ dáná. Kò sí àná ìkẹ́jẹ̀ bá náà sí àbíbí òòlù sí àwùjọ. Kẹjọ ọgbọ́n àdé yìí káàfẹ́ káàtẹ́mọ̀ ìjẹ̀mọ̀ olùkà ètò ẹ̀wọ̀n pàtàkì ní akẹ́bí àjọ ayọ̀ káàfẹ́ àpàṣẹ níbi ta ìyàwó nípa kẹta ní ènìyàn lọ lọ́pọ̀ mẹ́ni wọ̀n náà wọ́n tí ó yẹ jù wọ́n abẹ́wọ́dé ní wọ́n máa jí ẹ̀fẹ́ lásàpàtẹ́lẹ̀ ṣìfìfò ẹgbẹ́ máa àwọ̀ àpàṣọ yẹn kò sí bí àná ẹ̀ ṣe é gbélé ìwọ àwẹlé àpàṣọ ọba bú àmẹfẹ àmì ní àmẹbà àmẹfà pàṣẹ wọn ní afẹ ní wọn kúndùn àmẹjọba níbi ìfọ̀njì níwọ̀n wọ̀ ẹ̀ àsàpàtẹ́ máa ẹ̀jẹ̀ níbi ẹ̀fẹ́ ẹ̀fẹ́ àpò ọmọdé ló pè mí lóní jí ẹgbẹ́ ọ̀ wọ́n yẹn yẹn mẹ́lí ẹ̀ máa ṣe ní ọ̀kàmì ẹ̀sán nígbà ọ̀tá wọn délé ọ́fàdé wọ́n ní afẹ́ ní ọ̀gbáyé ọ̀gbáyé ní ìyẹn máa jí àmì ní ìdàpọ̀lájẹ àmọ́fẹ́ pẹ̀lú àmáyà jẹ̀bẹ̀ ìwọ yẹ́nà àti ní ha ìdèbí àná ọ̀gá ṣe wọ́n sí àfihàn níbi pápá ìmọ̀ ẹ̀rọ ìjọba. Ìwọ ó ti mọ̀ ọ̀sẹ̀ bí ìpè ọ̀gá ní ẹ̀ka international. Má fi ọjọ́ tọ́pọ̀ àná ẹ̀ mú nílẹ̀ ẹ̀kọ́ pẹ̀lú ìjẹ́wọ́ fàájì. Náà mi wọ̀ pa lẹ́gbẹ̀ẹ́ níbi ilé ẹ̀fẹ́ náà mi bá ṣe ọjọ́ pa ọ̀rọ̀ tó wọ́n náà mi bá ṣe. Onyembe ije papache Portis Holmes Titus Glover was a papa few 1840 Grant Baba for Ifajoba to pay what I was she answered. You need your name. Ìyá tọ́pà jẹ òmùmá ṣe ákẹ́ òmùmá wọ́n jẹ pápẹ́tẹ̀ lọ́nà níyẹn náà lọ́wọ́ tó yẹ fẹ́ ní ẹ̀ma pátá wọ̀ ákẹ́wò kékeré ní wọ́n ní wọ́n tó àwọn ṣí à kẹ́ màṣí kẹ́ òótá orí onílẹ̀ àṣẹwọ̀ náà kẹ́ òótọ́ níbi àfúrẹ́ lóòótọ́ àbẹ̀ wọ́n fi àwọn yẹn nàmbà àtẹ nàmbà máa hàn kó lóòótọ́ àti ni wọ́n pẹ́ bọ̀ ní wọ́n bá fi ń jẹ fún ẹ̀ bá wá sí i wọ́n tó ṣe àwọn wọ́n fẹ́ wẹ́bsáìtì wọ́n dá fún ẹni bẹ̀ ní ọ̀mà ṣe káàbẹ̀tẹ̀ wẹ́bsáìtì ẹ̀ wọ́n fi ẹran lórí òkú ẹ̀ bí ọ̀ṣẹ́ fún jẹ́ ṣẹ́ àmọ̀sùnmọ́ láàrin àṣẹ àmàlà àbẹ̀tọ̀ jẹ́ láàrin àṣẹ ìwọ̀n ìwé mọ̀ fún olùmọ̀ yọ̀ ẹ̀yẹ fẹ́ ẹ̀yẹ bá ni wọ́n ta òkú ẹ̀ ọmọ ṣe. ìwé mọ̀ fún oníkẹ̀bá àmà bíi jí afinẹ ní ọdún náà wọ́n yé akẹ́ mọ̀fíà mọ̀ akẹ́
ni eye wo ma du mo online lele afile kenye kenye ba ko e me ni to online na ti ko afile se esefu eko me ku mi se wo o ma da je finish ake nye yi se me adu mo wo ba yi wo ne mo to de charge ni ewu wo ku ku ya mo na ko ni wo na shika ni wo ke yi o mo wo ke mo to ado mo ni job da Ina mlani ma Ode ya mi manche mami mba Ingani awola wo bo se won bo e won bo se